Ọ̀pẹ́jù títí ọ̀sẹ̀ méjì kábíyèsí wájà. Àrẹ̀mọ òjòjò ṣe kábíyèsí ara bàbá òye. Tí àwọn medical doctors tó wà níbàyí if I dey take care kábíyèsí, it won't cost me anything to fly him overseas. Àti ìyá ara kábíyèsí yóò ní ìgbìyànjú díẹ̀. Wàá lọ sí ìlú tí a kò lè fi ojú rí. À ń pe orúkọ ìlú náà ní àforífojì aláàánú. Hey, then let's get to work. Hey, kí là ń tún dúró dé? Mo kí gbogbo ojú sọ́wọ́ mi kú dédé àsìkò yìí nínú àsìkò yìí Àyìnkẹ́ Kújẹ́rẹ́ lórúkọ tèmi ọmọ bíbí inú Wonderful Dayo Kújẹ́rẹ́. Kí ló ṣẹlẹ̀ níbo ni mo tún ganu sí báyìí? Mo ganu sí Ìkẹjà, kí ló ṣẹlẹ̀ Ìkẹjà tí mo fi ganu síbí? A ṣe ìfilọ́lẹ̀ orí adé Fadaka ní sinimá, eré orí adé Fadaka ní sinimá. Àwọn ọmọ kan ni wọ́n kópa nínú eré yìí. A rí Fatai Kudirat fúnra rẹ̀, a rí Jídé Kòsọ́kọ́, a rí Antalaniyan, a rí Bímbọ́ Akíntọ́lá àti bẹ́ẹ̀ 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 lọ. Ìwọ náà fẹ́ mọ nǹkan tí orí adé Fadaka dájúlé lórí. Má gbé kúrò lórí Orísun, ẹ jókòó kẹfẹ̀yìntì, ẹ jẹ́ ká jọ jẹmúlá bí ìfilọ́lẹ̀ ṣe lọ. Lẹ́ni wọ́n ní ká ṣe aṣọ òkè, ṣàtìlá aṣọ òkè tèmi, ṣó bèbè èyí. Ẹ má bá mi ká lọ, ẹ má gbé kúrò lórí Orísun. Ọ̀pẹ́jù títí ọ̀sẹ̀ méjì kábíyèsí wájà. Kí ló gbé yín jáde lẹ́ni? Orí adé Fadaka ló gbé mi jáde lẹ́ni o. Tẹ̀tẹ̀ gbórí adé Fadaka, kí lẹ rò pé eré yẹn máa dá dúró lé lórí? Ó máa dá dúró lórí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Then pẹ̀lú kan tó wà ní ọkàn mi tí mo tún lè rò bí àwọn jagunjagun tí àwọn baba ńlá wa ti jagun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bó ṣe jà lájàyè àti bó ṣe ṣẹ́gun àwọn kọ̀ọ̀kan tá a fi gbòmìnira. Nǹkan tí mo rò pé ó lè dálé lórí. Pé ó lè dá. Bẹ́ẹ̀ni. Mo mọ̀ yí pé it's a cultural film and fíìmù tó ní ọmọ àmọ́pọ̀lọ́ wa tó jẹ́ pé èèyàn máa rí ọgbọ́n kọ́ nínú ẹ̀ because I trust her kò kí ń run èèrà tí ò lọ́mọ nínú. Àrẹ̀mọ òjòjò ṣe kábíyèsí ara bàbá òye. Tí àwọn medical doctors tó wà níbàyí if I dey take care kábíyèsí, it won't cost me anything to fly him overseas. Àti ìyá ara kábíyèsí yóò ní ìgbìyànjú díẹ̀. Wàá lọ sí ìlú tí a kò lè fi ojú rí. À ń pe orúkọ ìlú náà ní àforífojì. Orí adé Fadaka, àwọn àgbà òṣèré oríṣiríṣi ni wọ́n kó síbẹ̀. Ta nínú yín dùn láti rí nínú ẹ̀? Inú mi dùn láti rí Jaiye Kuti. Inú mi tún dùn láti rí dádì wa Jídé Kòsọ́kọ́ àti Salami Rotimi ẹ̀gbọ́n wa. Ẹni tí inú mi tẹ̀ wá dùn jù láti rí Bímbọ́ Akíntọ́lá ni torí pé mo nífẹ̀ẹ́ wọn púpọ̀, mo nífẹ̀ẹ́ wọn gidigidi gan. Inú mi dùn because mo rí àwọn àgbààgbà òṣèré nínú ẹ̀. Mo rí Jaiye Kuti, Jídé Kòsọ́kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwọ gbọ̀ngàn lọ́rùn. Kò rí pé kà ní o. Ọkùnrin adé ṣépè fún ọ. Kí ló fi mí pẹ́ náà? Ẹ bá bá mi wáyé. Ipa wo gan lẹ rò pé orí adé Fadaka máa kó nínú ayé gbogbo àwa tá a bá wò? Number one, the story is superb. Àwọn cast tó wà ńbẹ̀, directing, àwọn crew, they are all perfect people. Nǹkan kan tí mo ṣàkíyèsí nínú eré sinimá náà ni pé ó kọ́ni láti fi ọkàn tó bá fẹ́ ṣe nǹkan fi ọkàn ẹ ṣe kó ṣe bó ṣe yẹ àti bó ṣe tọ́. Ẹ wo ẹ jọ̀ọ́ ẹ ní láti bá wo orí adé Fadaka because èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí èmi ni PR chairman for this production. Orí adé Fadaka is a story that you will love to watch. When it comes to costume excellence, when it comes to location perfect, when it comes to the plottings, it's nice. Ẹ máa rí ẹ̀kọ́ kọ́ níbẹ̀. It's actually talking about discriminating between a male and a female, child. But ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù. Ṣó ti yẹn ọ̀pọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló máa ń gbé lọ. Orí adé Fadaka is a movie you will love to watch. Ṣé rí Orí adé Fadaka? Oh my God, fíìmù yẹn ti dùn jù. Ẹ mọ̀ pé mi ọmọ yín tèmi sọ pé I'm cinema director, cinema actor. Mi kì í dá sí nǹkan tí ò bá nítumọ̀. Orí adé Fadaka nígbà tí mo lọ bá wọn, mo kàn bá wọn dé studio, mo kàn wo kínkín bẹ́ẹ̀ ni mo ń yé tí fíìmù yìí bá jáde. Wọn ò yarú fíìmù rí Ọlọ́run. Ọlọ́run gbogbo yẹn wá ká ganu sí Ọlọ́run.
ó dùn ẹ jọ ẹ̀yin ará ilé ẹ wá bá wa wò á lè dá wò ẹ jọ mẹ́ni gbèsè wà ńlẹ̀ o. tí ẹ bá bí mi èmi tí ẹ kọ́kọ́ rò pé bóyá àwọn tí wọ́n ń yá adé kan fowó kan yá adé ó ti yé yín bí kan yá adé àmọ́ ìgbà tí mo rí ìtàn yẹn àìsí ń bẹ̀ láì bá wọn dá sí ìgbà tí mo rí ìtàn yẹn ọgbọ́n oríṣiríṣi ṣẹ́rí nǹkan kan ṣoṣo tó dùn mọ́ mi nínú jù ni pé orí adé Fàdákà ó jẹ́ kí àwọn òbí mọ̀ wípé kò yẹ ká máa fá orí ẹ̀gbẹ́ kan dá kan sí tó túmọ̀ sí pé ó yẹ ká máa tọ́jú àwọn ọmọ wa ká fi wọ́n sí ojú ọ̀nà kan náà má sọ pé ọmọkùnrin ni mo bí kò ní ìdí ìtọ́jú ọmọbìnrin àwọn méjèèjì ló ní ìdí ìbójútó tòró ṣe pàtàkì. Rẹ̀mọ Adélékè ti gbà láti kí wúrà fún bàbá rẹ̀ o mo ṣẹ̀ṣẹ̀ ní ọmọ ìbẹ̀rẹ̀ mi kábíyèsí. ṣé ló mọ bí tẹ́yìn wọ pamọ́ mi dànù. gbogbo ìtẹ̀mí nílé ìfilọ́lẹ̀ orí adé Fàdákà òun ló ṣì ń tẹ̀síwájú lọ́wọ́ yìí mo wà pẹ̀lú ògbóǹtarìgì àgbà òṣèré Rotimi Salami àwọn gangan wọn kópa ribiribi nínú eré táwọn ìṣàlàfẹ́ alábáyín. àdúpẹ́ o mo kí yín ẹ̀yin aráalé. ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa orí adé Fàdákà ipa wo lẹ kó nú ẹ̀. ẹ̀yin èèyàn mi ipa gidi ipa ribiribi ni mo kó nínú eré sinimá orí adé Fàdákà yìí mo dẹ̀ fi ń dá yín lójú wípé tí ẹ bá jáde láti wá wò you will never regret it. ipa tí mo kó nú ẹ̀ ó ní olórí ẹgbẹ́ àwọn ẹ̀yà. ẹ fún mi díẹ̀. olórí ẹgbẹ́ jẹ́ ẹni tó lọ pàdé àpòpọ̀ pẹ̀lú olórí láti ṣe nǹkan tí ò dá. ìrìn àjò ìṣèpá tí mo kọ́ nínú orí adé Fàdákà kì í ṣe nǹkan kékeré dókítà ni mo ṣe dókítà alábẹ́rẹ́. fún yàn lábẹ́rẹ́ tí ò dá. mi ì fún lábẹ́rẹ́ tí ò dá bọ̀ dókítà tó yẹ pé ó ń ṣeré ó ń ṣe bí ni. ó ń ṣe bí. ọmọkùnrin kọ̀ọ̀kan síbi kọ̀ọ̀kan mọ̀ bẹ́ẹ̀ ọmọbìnrin lèmi wọn ò lè lọ sáforífojì aláàárọ̀ bá a sì lè rán ọmọ ọlọ́mọ lọ síbẹ̀ nítorí kábíyèsí. ìwọ gbọ̀ngàn lọ́rùn kò rí pé kà ní ọ. ọkùnrin adé ṣépè fún ọ. kí ló fi mí pẹ́ náà. ẹ kan sára sí Kudirat Fatai. Kudi ṣiṣẹ́ Kudirat Fatai mo gbé fún ẹ o kudos to you o mo gbé fún ẹ o because kí ẹ tó lè rí obìnrin tó máa ṣiṣẹ́ tí wọ́n máa sọ́gbà obìnrin kan ló ní ọkùnrin ló ní no iṣẹ́ yìí ní orí adé Fàdákà iṣẹ́ ni. Kudi ò ní ṣìṣe o alóòdẹ níṣẹ́ lè láṣẹ mọ́ o more of this inshallah. èyí ẹ̀gbọ́n mi olóríire you are the best. Kudirat Fatai ọmọ gidi ni o ó dẹ̀ ń gbìyànjú ẹ̀ kọ́lọ́run bá mi fi àlùbáríkà ṣiṣẹ́ sinimá tuntun orí adé Fàdákà yìí kó bá ọjà kó bá ajé kó tà kọ́lọ́run fi àlùbáríkà tó pọ̀ sórí ẹ̀ kọ́lọ́run má ṣe lè láṣẹ mọ́ fún mi. I go nowhere. Read my lips. kábíyèsí ò gbé ọmọkùnrin kọ̀ọ̀kan síbi kọ̀ọ̀kan mọ̀ bẹ́ẹ̀ ọmọbìnrin lèmi wọn ò lè lọ sáforífojì aláàárọ̀ bá a sì lè rán ọmọ ọlọ́mọ lọ síbẹ̀ nítorí kábíyèsí. ìwọ gbọ̀ngàn lọ́rùn kò rí pé kà ní ọ. ẹ bá mi sọ fún àwọn aráalé àwọn àǹfààní ìdí tí wọ́n ṣe máa lọ wo orí adé Fàdákà àǹfààní wo gan ló máa jẹ́nu ẹ̀. ẹ̀kọ́ tí orí adé Fàdákà máa kọ́ àwọn èèyàn kò lóǹkà ṣùgbọ́n pàtàkì ni wípé ó máa kọ́ wa pé ká nífẹ̀ẹ́ ara wa. ẹ wo ẹ jọ̀ọ́ ẹ ní láti bá wo orí adé Fàdákà because èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí èmi ni PR chairman for this production. Orí adé Fàdákà is a story that you will love to watch. When it comes to costume excellence, when it comes to location perfect, when it comes to the plottings, it's nice. Ẹ máa rí ẹ̀kọ́ kọ́ níbẹ̀. It's actually talking about discriminating between a male and a female, child. But ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù. Ṣó ti yẹn ọ̀pọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló máa ń gbé lọ. Orí adé Fàdákà is a movie you will love to watch. ó kọ́ni láti fi ọkàn tó bá fẹ́ ṣe nǹkan fi ọkàn ẹ ṣe kó ṣe bó ṣe yẹ àti bó ṣe tọ́. mo ti wà pẹ̀lú Kudirat Fatai àwọn gangan ni wọ́n lè rè yìí ẹ kú oríire ní. ẹ ṣé mo dúpẹ́. ó yẹ yín ó yẹ yín ó yẹ yín ó
ẹ mú wa rìnrìn àjò Oríadé Fàdákà. fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìbẹ̀rẹ̀ ibi tá a dé àti ibi tá a ń lọ lórí gbogbo nǹkan tọ́lọ́run ṣe lórí iṣẹ́ mo dúpẹ́ fọ́lọ́run mo wá dúpẹ́ lọ́wọ́ executive producer iṣẹ́ which happens to be ọkọ mi Alhaji Fatai Aremu Ọlárẹ̀wájú mo dúpẹ́ gidi gan. ó pẹ́ ju títí ọ̀sẹ̀ méjì kábíyèsí wájà. àrẹ̀mọ òjòjò ń ṣe kábíyèsí ara bàbá òye. tí àwọn medical doctors tó wà níbàyẹ̀ fà lè take care kábíyèsí it won't cost me anything to fly him overseas. kí n tó jẹ́ kẹ́ máa lọ gbogbo àwọn òṣèré ńláńlá ribiribi lẹ kó sínú eré yìí ṣé kò sádojúkọ láti ẹ ti pé àwọn òṣèré ńláńlá yẹn wá láti wá bá yín ṣeré ṣé wọn fún yín ní problem. rárá o gbogbo àwọn gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní inú industry ìfẹ́ wà kò jẹ́ kó sí ìnira kankan láti pe gbogbo àwọn tí wọ́n wá bá mi tó wá bá wa tájọ́ ṣe iṣẹ́ yìí àtàwọn cast ni àtàwọn crew ni tí a bá ní gbogbo ẹ̀rọ ọ̀run àwa gangan mọ̀ pé rọ́lá pa fúnra wa. àkọ́kọ́ àdójúkọ nínú gbogbo production láyé gbogbo wa mọ̀ pé owó ni àkọ́kọ́ tá a bá sọ pé owó rèé nínú ilé yìí owó ìlàwẹ́ fi ṣe production a máa ná owó yẹn tán àti máa wá owó sí tàbá tó ṣe because àwọn nǹkan kan máa fẹ́ kó máa padà yọjú tí wàá fẹ́ kó wà nínú iṣẹ́ tó yẹ pé owó dẹ̀ ló máa jẹ. bá a sì ní irú ọmọ ọlọ́mọ lọ síbẹ̀ nítorí kábíyèsí ìwọ gbọ̀ngàn lọ́rùn kò rí pé kà ní ọ. ọkùnrin adé ṣépè fún ọ. kí ló fi mí pẹ̀nà. ẹ bá bá mi wájú. gbogbo ẹ lólùfẹ́ mi lé inú mi dùn ayọ̀ mi kún láti jẹ́ kẹ́ ẹ mọ ẹni tó wà lẹ́yìn producer Kudirat Fatai ọkọ wọn gangan àwọn ni mo wà pẹ̀lú Alhaji Fatai ṣàlàfíà ni mo bá yín. mo dúpẹ́ fún Ọlọ́run ọba. ẹ kú àṣeyọrí ẹni. ẹ ṣé mo dúpẹ́. ẹ kú àdúrótì ìyàwó yín Kudirat Fatai. yes ẹ ṣé mọ̀. ẹ̀yin náà ẹ wọlé ẹ wo gbogbo ẹ báwo nínú yín ṣe dùn tó sílé. inú mi dùn ní ọ̀pọ̀lọpọ̀ mo dẹ̀ dúpẹ́ fún Ọlọ́run ọba Allah fún àṣeyọrí iṣẹ́ sinimá rẹ̀ tó dẹ̀ ṣe láti yọrí mo dúpẹ́ fún Ọlọ́run ọba mo dúpẹ́ fún àwọn ọmọ èèyàn náà. gẹ́gẹ́ bí ọkọ wọn mo dẹ̀ mọ̀ wípé ẹ̀yin náà lẹ máa ṣèyí tó pọ̀ jù wọ́n ròyìn owó àmọ́ gbogbo pàtó wá fi ń ba yín yẹn àwọn nǹkan wo lẹ́yìn kan ti wò pé woman yìí kí ló ń ṣẹlẹ̀ gangan kí ló ń ṣẹlẹ̀. sẹ́ni tó jàjù ni pé tọ́lọ́ ń bá fún ọkùnrin ní ìyàwó rere fẹ́ ọkùnrin yẹn ò ní problem ìyàwó tó bá jẹ́ ìyàwó alálùbáríkà ọkùnrin kò ní problem that is why I fẹ́ pé àwọn nǹkan míì tó ń ṣẹlẹ̀ fún àwọn obìnrin láyé òde òní àìnífẹ̀ẹ́ ọkọ wọn àfìfẹ́hàn sọ́kọ wọn ni tóbìnrin bá fi fẹ́hàn sí ọkọ ẹ̀ dájúdájú ọkọ rẹ̀ á rẹ́dì láti dúró di obìnrin náà. ẹbí wọn ní ó ní nǹkan kan tẹ̀yìn ọba máa ń ṣíwò tẹ̀ bá ti fẹ́ lọ nígbà tó lóun ò jẹ́ kára rẹ̀ ó gbádùn ìwọ náà ṣíwò kó mọ́ lọ wọ́n bàjẹ́. Oríadé Fàdákà Oríadé Fàdákà Oríadé Fàdákà Oríadé Fàdákà Oríadé Fàdákà ẹ̀yin náà ti rí bí ìfilọ́lẹ̀ eré Oríadé Fàdákà bó ṣe lọ ní sinimá àwọn èèyàn túyàyà wá lẹ́ni láti wá ganu sí wọ́n ganu sí tán ni Oríadé Fàdákà láti ọwọ́ Kudirat Fatai àwọn àgbààgbà òṣèré tó tóbi tó pọ̀ àwọn náà ni wọ́n wà nínú eré yìí ẹ kó àwọn ọ̀rẹ́ yín ẹ kó ẹbí ara ẹ kó boyfriend ẹ kó girlfriend kẹ́ ẹ wá ganu sí eré yìí ẹ wá ganu sí gidi Oríadé Fàdákà láti ọwọ́ Kudirat Fatai ó dùn ó lárí èmi náà gbádùn ara mi níbí báyìí ilé ti yá náà nìyẹn gbogbo ẹ lólùfẹ́ mi Àyìnkẹ́ Kújẹ́rẹ́ lórúkọ tèmi ọmọ bíbí ni Wonderful Dayo Kújẹ́rẹ́ lórí Orísun náà ni ẹ darapọ̀ mọ́ mi ní gbogbo orí social media platform mi pátápátá lórí TikTok àti Àyìnkẹ́ Dayo Kújẹ́rẹ́ Twitter tá à ń pè ní X nsìn àti Tosi Kújẹ́rẹ́ Facebook ẹ like page mi Àyìnkẹ́ Dayo Kújẹ́rẹ́ Instagram wà ń bẹ̀ at Àyìnkẹ́ Dayo Kújẹ́rẹ́ ká tún fi ayọ̀ àti ìdùnnú pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.